bá ní tó sọ dákẹ́. À ń sọ̀rọ̀ kéwù, à ń sọ̀rọ̀ nínú ẹ̀ sọ pé kẹ́kẹ́ mùdíkù wá kí wọ́n á ṣe dìbéètì. Wọ́n bá tiẹ̀ sí ẹ̀yìn ìwé lẹ́wù pẹ̀lú tani. Alẹ́ fẹ́ kọ̀ bí ìdìbò. Ayé bá bẹ́ẹ̀ lójó kó sí. Kí ni bàbá jẹ́ mọ́jú àárọ̀ rẹ̀ sí? Àlùbọ́dìdù wọ́jú dání. Mọ̀ọ́rùsù ọmọkúta sàbù. Wálíwá. Ẹ̀kan kí mi pé mo lọ mọ́tàmọ́dé mo túnbọ̀ bí ìdààmú ní pé ní business class mo fly. Ìṣe economy tẹ́yìn ti ha báyìí. Bàbá òkà kò bí sí. Mo lọ mo dé mo nara mo nẹ́sì. Ìwà pèmí tó wá fílẹ̀ sí ìṣèké ìní wa ọlọ́run mọ̀ bí mo sì. Ẹ̀yin kí bàbá wa pé ni wọ́n wọ́ wá bì. Bàbá ẹ̀ máa wọ́ tẹ́lẹ̀. Dawam Allah khayr. Okay, we did it. Bàbá àkàtì sọ kàrámà bàbá àgbáyé ìdìbò máa ń bí lọ́sàn kó lè fọ́. Ẹ bá máa sọ pé pọ̀ ṣẹlẹ̀ àní kò sírò àwọn ìyẹn lágbóyè tí. Wọ́n sọ̀rọ̀ àwọn àfa. Wọ́n sọ̀rọ̀ àwọn àfa. Kì í ṣe bí àwọn ti wí nílà àwọn tí wọ́n fẹ́ yẹ kó ṣe bá. Aláwọ̀ àfa àwọn wòlíì ọlọ́run. Ọ̀tún wọlé kí ló. Wọ́n sọ̀rọ̀ àfa àdásàlájì. Àwọn kan wà bẹ́ẹ̀ wọ́n máa ń nílò àbáàrù dé. Ní tí màá wá bàbí ń jẹ́ni pé àfa náà ló tún wá dìde. Níwà béèrè pé ìran mélòó rẹ ló ti já àfa. Níwọ̀ tó kọ́kọ́ dìde tó tún fẹ́ kọ́ parí lẹ́yìn. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ búburú. Àwọn bàbá yẹn ń ṣe wàhálà. Adakọ̀ ṣe kàbáyì, adakọ̀ mọ̀láṣọ káàdà, adakọ̀ bàbá àgbà bẹ́ẹ̀ gidi, adakọ̀ bàbá àgbà yàgò àjù. Ṣé sẹ́ńtúrì káwọn yìí wọ́n tó dé sáàbà òsì? Ṣé wọ́n jábọ́ láti sọ́mọ̀ ní ṣé ṣe káàdà bọ̀ káwọn afá wọn? Tàbí sọ pé in 3 centuries to come, in 2 centuries to come, orúkọ tá à ń gbọ́ lónìí ó tún máa bẹ̀rẹ̀ lọ́la. Dawam Allah khayr. Ó ká kó ṣe fáàrí mọ́ níwọ̀n tó mú mi ní dèdè ikùn rẹ̀ kí wọ́n bọ́ ta kó sì fẹ́ bú àbá àgbà kódà kan fún ọ lówó yẹ kó mú ásìkò ìpè bí yájẹ̀ sí àbá àwọn ènìyàn yóò kó sáà ní àwọn eléyìí tó ló fẹ́ kú ọ fẹ́ kí ìdájọ́ òní tẹ́wọ́. La ilaha illallah. àlọ́ wọn ṣe tó o bá fẹ́ búyàn tó o bá fẹ́ bú ẹja wò pé ká kọ́kọ́ fi ra kó tó búyàn pé nítorí kí là ń jà sí ṣé ìsìlámù kí ni ìsìlámù yìí wà. Ẹja lò fẹ́ láàrin ara wa ṣé níta bá ti lè understand ara wa máa ní problem. Wallahi. Níta gómìnà lẹ́gbẹ̀ẹ́ ìlú láwọn yìí ń tẹ́ jílẹ̀ ní. Déjìlẹ̀ kò ṣoṣo. Ẹbí lọ́fẹ̀ẹ́ bọ́. Wọ́n lọ ní sẹ́gbòrò wa kò sówó. La ilaha illallah. Wọ́n ní ojú òpèlú ọkọ̀ òsì wọn. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ búlíbúlù. Wọ́n fẹ́ bínú kọ́ ọmọ mẹ́rin kú ọ̀dọ́ tà lóko. Búlíbúlù. Bàbá Adébídé sílẹ̀ nílé pé wo ọmọ mẹ́rin. Bàbá búlíbúlù. Àwọn ọmọ rẹ̀ àti ẹ ti jọ pawọ́pọ̀ ẹ ti sọ sáájì rẹ̀ ti pẹ̀lẹ́ ní. Àwọn máa ń mú ẹ bá ṣe pé ẹ máa ń kó bọ̀ ọ̀dọ́ tọ́lẹ̀ bẹ́ẹ̀ kó wá. Ìkéde láti yẹ kí. Bàbá lè ní bọ́dì yẹn dáadáa. Àwọn ìdílé lọ sọ́dọ̀ ní mo fi ní ká ṣe ìta àbá ti lè mánéjì ara wa a máa ní problem. Problem tá a ní ní gbòòrò sí àìní sùúrù fúnra wa ní kálukú fẹ́ dọ̀gá. Ní tó dá àwọn ìyá tiwa tó dá àwọn ìyàwó wa lè rí.
lẹ́yìn tẹ̀ tó mú nọ́mbà tẹ̀ pé girlfriend lẹ́yìn ó yẹ kó domi gbóná sí orí rẹ̀ kí n tẹ pẹ̀lú tiẹ̀ ó sọ ọkọ rẹ mọ́lẹ̀ tó gbóni ra mi. ìránṣẹ́ kò dé ọ̀ṣẹ́ kan lọ́wọ́. ìránṣẹ́ kan lè dín ìránṣẹ́ kan lọ́wọ́ tí wọ́n lọ sí pé ìgbàkẹ́lẹ́ mi ọyọ́ ìyàwó rẹ̀. ìkànnì ìkàlà ń ṣe fún ìkànnì bẹ́ẹ̀ gba agbára kẹ́lẹ́ sí orí rẹ̀. sọlá ní tọ́lọ̀ máa ti rán sí ọ gbé bí àgbélébùú fún ọ méjèèjì gbé báyìí pé tèmi rèé. kò sí lè kìtà bá. sábà tún kọ ọkọ ní tún gbé mọ́tò rẹ̀ sísàlẹ̀ fún ọ ní owó mi ẹ̀rí ọ̀ká máa jẹ́ ọ̀nà gbé ẹ̀mí náà lọ́kọ̀. ẹ wá àgbẹ̀rẹ̀ gbọ́dọ̀. Allahu alayhi wa sallama. ìgbà bàbá mi ẹ̀yin brothers ọlọ́run ló kú ibi. gbogbo ẹ̀yin tá a tọ́jú ọmọ yẹn gbé ọlọ́run ní balada yín bẹ̀rù. Àmín. ẹ̀yin ọmọ akéwù ṣé wọn náà kó lọ́mọ akéwù ánàbì nafsi máa ṣe tutọ́ nígbà. mọ̀tún tó háyá máa ṣe tutọ́ nígbà. gbogbo ọdún tí lòláyà àlékún táwọn akẹ́kọ̀ọ́ ọlọ́run yé gbogbo wa. Àmín. mo wá dá a padà sọ́dọ̀ àfáàgbà. Dáàbò Allahu hayatahu. bàbá àgbà níbi dé sí. Dáàbò Allahu hayatahu. máa ṣe ṣé nǹkan lókè. ẹni bá wí dáadáa ò ní ṣòfò. ẹ tún máa wí dáadáa. mo máa bá gbẹ̀yìn kú ní nọ́ọ̀sì. báwo ìbá tó ń bá a wí. ikú lè láti mọ ibà tó fà wí. àgbà níbi dé sí. Dáàbò Allahu hayatahu. nígbà tí gbogbo sáfù pé èyí kò pé ọ̀nà owó lẹ́gbàá rò ó pé jẹ́kẹ̀mí ọgbà sáfù bí ìwọlé. لكل الناس موعظة فهوي. bákan yìí kan wà sọ pé mo ti fẹ́ wu ẹ̀mí ẹ̀ ti fẹ́ gbọ́n kódà yìí ti bàbá yìí máa yọnu ẹ̀ kọ́ máa jálé. àníbà yọnu ti bàbá yàtọ̀ àwọn ará bí ìtàn mo ti kẹ́kọ̀ọ́. wákà yẹn mo fall in love so much pẹ̀lú ẹ̀ débi pé ìwọ̀n wo orú làákà ìkọlọ̀ fún yín ìkúndé náà sí. لكل الناس موعظة فهوي. bàbá àgbà rí mi lẹ́sí àṣẹyìn nàmẹ́lẹ̀ ìsáàlù gárísún tàbí tún. إنما الإنسان كرز ثابت. ẹ wá ẹ ṣe màmá jìkà lọ́sàn yìí bó orú ti ń kò mí kó ni wọ́n ń tẹ̀lé speech yìí ẹ wá ń dáàbò gbogbo àwọn àfa àti kọ yìí pé títí ká àfa àtọkọ yìí láti rà ní. ìwọ náà dé èèyàn kan wọ́n yí àfa rẹ̀ sínú iv mòlúdì rẹ̀ di passport ó dìbò ti rà yìí láti bèrè pé wà sí ọjà tó tó wà. káàfà tiẹ̀ wá dàbí kíkẹ́ ni wọ́n á ní ẹ̀ fífọ́ tàbálà rẹ̀ wọ́n láwọn náà dáhùn kà bọ̀ wá dárí rẹ̀. Wọ́n náwó ìwé ẹ̀jẹ̀ ń jẹrẹ o. Àgùntàn jẹ́mọ jẹ́mọ. إنما الإنسان كرز ثابت. bọ́lọ̀ ti gbé yín ká gbogbo ayé níbi tá ti ń wo fídíò yín bàbá ẹ̀yìn bẹ̀ wọ́n mọ́ àdìyàmọ̀ nìkan ni mo ti ní wò. ẹ bá ní pẹ̀lú òkú. إنما الإنسان كرز ثابت. a máa rájú tí òkú sọ̀rọ̀ ni wọ́n dá ìrìnà kó dojú àlá ó lè rìnà kó yẹ tó ti kú bí ìsìnkú ojú wọ́n dá ìrìnà sí àpérò ẹ̀ ó ló dojú àlá wọ́n bá rí ẹ̀tọ́ ẹ̀mẹ́ta ó délé àmọ́gà àdéhùn ìdáná wọ́n fi yíya ikú sí òsì níyà tó bí ọlọ́mọ nù káká pọ̀ rárá ta. kí ni wá bàbá àgbàtà wa sì kéré lọ rìn yìí náà lọ́ba sìn ibi tó bá sín sí àdìgbàgbé lọ́sẹ̀ ẹ̀mọ́gà kú wò ní ìṣẹ́ máa lójú ọkàn ti lé bàtà lẹ́ni fẹ́ di ẹ̀mí bí àbí àbókàlùkù ti di wèrè ẹ̀ṣẹ̀ ti dí ọ̀ fún kálukú bíi pé kí ló fẹ́ ṣẹlẹ̀ mo sọ ọmọ fẹ́ mẹ́wàá ọ̀sẹ̀. Dáàbò Allahu hayatahu. ọ̀rẹ́ mi àrí mi lẹ́sí. فجئت الإنسان يأتيك أتما. فجئت الإنسان يأتيك أتما. bàbá wa sí ìbá dé ẹ̀fọn adi máìkì ẹ̀fọn ẹ̀dá lẹ́sí ẹ̀dùn ọmọ kéwù tẹ́yẹ́yẹ́ níjọ́ tẹ́lómi ti ga níjọ́ náà nígbà tí pè é ṣéwù nínú bí ní àwa náà fún yàn lọ́wọ́ torí pọ̀ àti ká wú àwọn èèyàn fún ọlọ́ọ̀lọ́mọ èèyàn tó ti wá kéde fún lọ́wọ́ mo ní kó ọba tẹ́kẹ̀ fún ọ lọ́wọ́ kọ̀ọ̀kan ṣe jí mẹ́rin kọ̀ọ̀kan máa wù ọ́ ní ọbẹ̀ ṣiṣẹ́ ni àwọn ọbẹ̀ lẹ́gbẹ́ kan bà mí rántí ẹ̀ kẹ́kàn máa rí ọ pẹ̀lú gbùdùgbùdù kọ́ máa lọ́ọ̀ sí kàdíjà pé jọ́gbé dàgbà àwọn tíṣà àgbájú máa fi pé ṣé wèrè tó mú àlè
kẹjọ máa tẹ̀lé ra yín. nígbà tí ọba ṣe èmi náà tó sì dá sí pé wọ́n wáyé tó máa ń kánà dídùn nìyẹn àbí àdìyẹ nìyẹn àmọ́ wọ́n wà bìí àgìrì àti àmọ́ bí mo ti lo àsọ́láyé náà ní ìlú láti àmọ́ tí màá ra tẹ̀lé mi bọ̀ ọgbà òṣìṣẹ́ ọlọ́run ẹbí àmọ́nà dé kúlà ọ̀dá sí kí màmí mi ti wọ́ ibi gbà ó sì lọ òsì mà ní wọ́n jẹ́ mọ́ mọ́ bàbá ilé sí ọba tó ní kó máa dá báyìí ẹ̀yin náà níbi ìwọ̀nú ọwọ́ àṣìṣe márùn-ún bẹ́ẹ̀ tí kí ọlọ́run kan ló ní sọ bàbá bá dá fún ní bẹ́ẹ̀ bá gbìyànjú lẹ́kọ̀ọ́ yẹ kó máa dáhùn lóde ẹ̀gbẹ́. ẹ gbára jì ẹ ti wá sẹ́kọ̀ọ́ tẹ̀ ní gbé mọ́tò ẹ̀yin onílé ọlọ́nà àdúgbò ọmọ tó tẹ̀ tí mọ́tò ti jáde tó ti ta tó wà tó mọ́tọ́jú ọlọ́dún orí ìlú wa yìí nítorí àti lè tẹ́ àwọn èèyàn lọ́rùn mẹ́sàn-án bá wá dé tẹ́nìkan bá lóun kára sẹ́kọ̀ọ́ ẹ fẹ́ sílẹ̀ kan dàrú ọlọ́jọ́ ìwọ̀n bẹ̀ ojú orí bí àgbo ti ṣe nǹkan bẹ̀. ولا تكن أبدا فأكون على يومي. báwa ní kílà kò ní wá sí nǹkan lónìí bí wọ́n sọ fún ọ pé sẹ́ẹ̀sì islam náà gbogbo àṣìṣe lọ́wọ́. sáàsì wà lórí nínà yẹn ìjẹ́ tí gbogbo ẹ bá tiẹ̀ tá a padà gbárò ètò rọ̀ sí kí ni wọ́n sọ pa mi. La ilaha illallah. ìjẹ́bọ́ kálukú tí ń bọ́ sàn láì fi ṣe fídíò tí wọ́n bá ṣe pé ìjẹ́ tá bá pè é fọmọ rẹ lọ́la sí lọ́rẹ́ ni. La ilaha illallah. anábọ̀ Muhammadu. Sallallahu alaihi wa sallam. àbáyọ̀ wà lẹ́bi yóò dùn mí. adá Muhammad. Sallallahu alaihi wa sallam. àbúrò wáyé bá ti jẹ́ ọmọ ọ̀dọ̀ ànábì òun lọ́gbà àti wa. أن يبيض عيبا مولى رسول الله صلى الله عليه وسلم. wáyé bá ti jẹ́ ọmọ ọ̀dọ̀ ànábì Muhammad. قال ó sọ pé. بعثني رسول الله صلى الله عليه وسلم. bàbá ní rọ̀ṣọ́. بعثني رسول الله صلى الله عليه وسلم بجوف الليل. olóògbé kan ó là nábì kan jí òun pẹpẹ yìí. فقال ó là nábì wá sọ fún يا أبا هريرة nábì nílé àbúrò wáyé bá. إني قد أمرت أن أتكئ للبكير فانطلق معي. ó ní ọlọ́run sọ fún mi ní ìsọ̀rọ̀ ìlú sí mi ó ní kí n lè tọrọ àforíjì fáwọn òkúta sí bàkíyà ó lọ́rọ̀ ní kí n lè tọrọ àforíjì fún un. فانطلقت معه فلما وقف بين يديه. ẹni tó ládùúgbò àti ìkó ànábì ló kírun sí gbogbo àwọn àmì ìdá o ọlọ́run fún wa pàṣẹ pé lè ṣe stíìkì fáàlù fún un ó nílẹ̀ àbúrò wẹ́ẹ́bà ní tí mo bẹ́ ní pé kò sì ní débẹ̀ ká jọ lọ sàdúrà fún un. قال ó sọ pé السلام عليكم يا أهل المقابر. nígbà tó ànábì débi sàárè tó débi tẹ́ ẹ yóò bá ànábì kó lè fi. nígbà tó ànábì débi tẹ́ àwọn mùsùlùmí wọn ànábì ní àlàáfíà ọlọ́run kọ́ máa bá gbogbo ẹ̀yìn tẹ́ ẹ ti kú sí àyè. ليعنيكم ما أتبعتم فيه مما أتبع فيه النار. ẹ mọ oore tọ́lá máa ṣe fún yín mímọ aṣọ àti ìlà fi dùnìyà. ìtẹ́ yìí kí sí bí ìyá àlàáfíà mọ̀ ni ìtẹ́ wà ń kí sínú ayé tá a mọ̀ wà tá a sì ṣẹ́kù tẹ̀rù pé bóyá ọlọ́run tètè mẹ́yìn lọ àgbákò mà ló kú mẹ́. لو تعلمون ما نجاكم الله منه. ó ní ẹ̀yin ẹ̀kú tẹ̀ wá bí àtẹni tínú rẹ̀ bàjẹ́ pé òun ṣe tètè kú báyìí àtẹni tí ń wò pé òun náà ọba má ì tí ì lọ àwọn tí wọ́n kọrin fún pé a ò fẹ́ kó lọ tó padà lọ mọ́ wọn lọ́wọ́ ó ní wọ́n tínú rẹ̀ bàjẹ́ nù sáré ó ní tó ọba mọ oore tọ́lọ̀ ṣe fún ọ ni. أقبلت الفتن. ó ní ànábì ní wàhálà ti ṣẹlẹ̀ láyé ákíbà láti lè fi báyìí kí ni tá ànábì sọ ànábì ní bùrìsù ànàwàsá kàhàjẹ́ ànábì ní bùrìsù ànàwàsá kàhàjẹ́ ànábì ní tọ́lá ti gbé mi dìde báyìí anytime láyé lè parẹ́ torí ìgbà ànábì ní òní wa mọ́lẹ́yìn ìwé. ànábì ní أقبلت الفتن. bàbá ìdílé sí ẹwọ dọ́tà ànábì ti sọ̀rọ̀ ni mo fi sọ fún ọ pé má jẹ́ kéèyàn ó gégùn kú fún ọ ègún náà màláìka ṣe fún ẹjọ́ kìíní àná níṣẹ̀lẹ̀ ní sí o níjọ́ tọ́lọ̀ sọ fún pé ìníjà ìlú fìlà àtẹ̀pọ̀ yìí fàjà ní tí wọ́n sọ fọ́lọ̀ náà ní pé bọ́ọ̀lù àtẹ̀jẹ́ Ìjà máa yóò sì fi ya. nígbò la jí téèyàn kan ò gbéyàwó yàwó lò lẹ́yìn yìí ṣe nǹkan. Kìí ṣe nǹkan. nígbò la jí lájé
téèyàn kan ò wu àbájẹ́ pé wọ́n gbọ́dọ̀ ká má bẹ̀ kò sí. nígbà wo la jí téèyàn ò wu wa téèyàn ká ní síbi tẹ́sán pé sẹ́nu eléyìí ṣẹlẹ̀. ní sọ fún yín pé ayé ti dojú ẹ̀yin ìyá wa tẹ̀ ń bímọ ẹ̀jọ̀ ó lè mọ́rú ọkọ tó ń fẹ́ tàbí kó mójú kọ́ ọmọ. àti rí bàbá tí ń fíńgà ọmọ 3 months. yes àwọn pervert wọ́n ti rampant láyé ní ìsúpẹ́ pé ọmọ kéékèèké ní máa ń wù wọ́n ni mo fi sọ pé ẹ̀yin bẹ́ẹ̀ jẹ́ ìyàwó ẹ̀jọ̀ ẹ má ọ̀rẹ́ àwọn ọmọ yín ni kẹ́ ẹ jẹ́ ayé kéèyàn lé ọmọ dànù kọ́ làwà yìí o ayé téèyàn kọ́ ọmọ sọ̀rọ̀ láwa o tẹ́ ẹ máa béèrè lọ́wọ́ ọmọ primary school pé who taught you ọmọ tẹ́ ẹ bá rí tó wà active ti ṣeré pa tẹ́ ẹ bá ti rí kó ti jẹ́ tìfù ẹ bá sọ̀rọ̀ pé kí ló ṣe ẹ́ ẹnìkan lè ti máa molest ẹ̀ ṣe bẹ́ẹ̀ ọmọ secondary school jọ òní tí ń ìyá 36 ọmọ 16 years old ìyá 36 ń àgbà ìgbàdí tí fún yàrá pọ̀ ọmọ ẹ̀dá gbàrà fún yàrá wọ́n jọ ń fa wọn ní àgbà tẹ bá gbọ́ kàsàrà lẹ́kìsì ní kìsàrà wọ́n mú ra wọn àgbà ní ti ń gan ni ní kìsàrà wọ́n mú ra wọn nídìí tó lọ tó nídìí wọn gan ni. Àkìbálá di ìfitánù. ní sọ fún yín pé ẹ wo ọmọ 16 years old sí yàrá 36 ó dẹ̀ ṣe é ní ó ṣe é ní tí ọ̀dà ó ṣe é ní ṣùtá ẹ wo irú ọmọ yẹn ò lè dàgbà kí irú ẹgbẹ́ rẹ̀ ó kù fẹ́ láyé wọ́n mi ní ọmọ wálé o tó bá fẹ́ fìlà tó sun eré ní ọmọdé tó bá fẹ́ ẹgbẹ́ rẹ̀ kò ní wúlò fún oníwọ̀ bàtà báyìí. ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wà tẹ́ rò pé sáyé ni ayé ti ń ṣe ni mo fi sọ fún àwọn àtàjọ ọmọ kéékèèké mẹ́jẹ̀kẹ́ nìkan kàn síbi ògógóró ọ̀pẹ̀ mójútáyè rẹ̀ ni ayé ọ̀padà kan ọmọ bẹ̀ tí ó mójútó ọ ò ní lo sẹ́mọ́ ọkàn mọ́ ọmú wọ́n bá kílé tó mọ́ ni mo fẹ́ káyà ní ogbó lẹ́nu kò ní mọ̀ pé kò ti jẹ àwọn ọ̀rẹ́ rẹ̀ tó wá jẹ́ ìrẹ̀lẹ́ ọmọ wá yẹ̀ fún jẹ́jẹ́ bẹ́ẹ̀ pé lágbájá ní sí yóò ti yóò kó tó débi ọ̀wá láwọn ta ló gbé bọ́ọ̀lù rẹ̀ wọ́n náà ti ń yójú ìyá rẹ̀ ọ̀pọ̀dọ̀ associate wọn tí báyìí ká bí a mọ́. Dàwọ́lá hayatahu. wọ́n ní akíbà láti lè fi tánù. Àkìbálá di ìfitánù. àwọn moral society wa moral standard wa ti fọ́ọ̀lù níbo lẹ̀kọ́ wà ṣe bẹ́ẹ̀ rí káwọn àfáà ni wọ́n dráàgì lọ́nláì àwọn ọmọ kéékèèké kan máa ní wọ́n sẹ́ndì núùtù tí ìbá ìkórè tiẹ̀ náà kú bó ṣe sẹ́ndì òkú rẹ̀ tínú ẹ̀ bá tiẹ̀ wá dùn fún ọgbọ́dọ̀ yá pẹ̀lú wájú kọ́mọ̀ kan wàá sọ fún pé àfáàgbà tẹ bá mẹ́sọ̀ ń ṣàyé ní ibẹ̀ ní orí fóònù mi o. dágbùrù wa ṣàgbàkà. sábà bí ọ̀dà bọ́tà kan wá sọ bí mo ti sọ èyí tí ń ṣàyé nìyẹn ọ̀bá sí lórí fóònù rẹ̀. níwọ̀n tó torí pọ̀ fẹ́ lọ ìlú èkó tó ń jó so fífẹ́ aráàlú èkó ká lọ fẹ́ ṣé wẹ̀ ṣe dáadáa. tó ń jẹ 360. mo ṣe 360 láì jókòó gíráfì. ọmọ tún ta fẹ́. níbo ni bí táà lọ tààrọ̀ kan á jìbà láti lè fi tánù. Àkìbálá di ìfitánù. ọlọ́dà rí mi létí àwọn àdánwò tí ń bẹ́ẹ̀lẹ̀ lẹ́gẹ̀lẹ́gẹ̀ tá àti ìrìnyẹn ọmọ tí wọ́n lẹ̀ ju ọ̀rọ̀ mímọ̀ òdo táwọn èèyàn fà yìí torí pé súfúrù lọ́wọ́ lábẹ́ mímọ̀ yẹn ìmọ̀lẹ́lẹ́ fẹ́ fi kọ́ wa ṣé bá ní tìláàbù là ìmọ̀ ráàmà tó lè wú mọ̀ ṣé ráàmà náà ní sì jẹ́ fún abáyé. Dàwọ́lá hayatahu. ṣé ráàmà náà sì ní jẹ́ ìjà àwọn ọmọ akéwú tí wọ́n fẹ́ gbé èèyàn lọ́la ìjà nítorí wọn rú ṣé wọ́n rẹ̀ kọ̀ọ̀kan nígbà téèyàn ṣe láti fídíò 1 hour kọ́mọ akéwú òsèré nǹkan kọ́ lẹ̀ pé eléyìí ti ẹ̀rú yẹn. Àkìbálá di ìfitánù. wọ́n lè yí tẹ̀ wá nùsàárè ẹ bá dúpẹ́ akíbalà ti lè fi tanu wàhálà ti ṣẹlẹ̀ nínú ayé. Àkìtọ̀ ìlẹ́yìn mùsùlùmí. ó ní ọ̀dà gẹ́gẹ́ bí ìgbà tí èyí bá ṣẹlẹ̀. Kẹ̀tìbálá wàlúwà. Àkìwàhà lè àkàbùtà wò nígbàlẹ̀ wòlá. ó lọ burú tí wọ́n ṣẹlẹ̀ ń tẹ́ ẹ bá rí kan nìsín yóò máa jẹ́ great father tẹ́ ẹ bá rí kan ẹ̀ máa rò pé lẹ́sà ni tẹ́ ẹ bá tún rí aburú tí wọ́n ju aburú lọ. àwọn tá a gbọ́ ní gbé ṣẹlẹ̀ táwọn yẹn kò sí tá a gbọ́ ní itó ọ̀gbọ́ ní ti ṣẹlẹ̀ báyìí. Kẹ̀tìbálá wàlúwà. wọ́n sọ bẹ́ẹ̀ ni obìnrin tẹ̀ wá used to dídò. ọ̀gbádùn wọn kì í ṣe enjoyment o kì í ṣe pleasure you will get to a state where you will cry o ní rẹ ní ìrọ̀lẹ́. itó òṣètò ọ̀bẹ kọ́ ọmọ rẹ ọkọ ọmọ bẹ́ẹ̀ itó òṣètò ọ̀bẹ gára kan kọ́ ọmọ bẹ́ẹ̀ tó tilẹ̀ fún ẹ á jẹ́ pé ìwà olórí ìlú. wọ́n dá ṣeré nulẹ̀.
bàbá kí ni ẹ ti ba ayé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì jẹ́rẹ́ wípé kò sí bí wọ́n ti lè wulẹ̀ kí wọ́n gún tó bá dé nílálẹ́ yóò tún lò kí nìyẹn. kò sí ṣáwà lára ẹ̀ máa ń yí bí kí ni ẹni ṣáwà ẹ̀ wà. kí ìlú yìí náà wá ṣe wẹ́ẹ̀dì kọ́ máa sunkún lọ́jọ́ ìgbéyàwó tó rẹ̀ kọ́ máa kéde àbọ̀ pẹ̀lú àtọ̀ rẹ̀. يتبع أول ما أجرها تشاء من الأولى. ó lọ burú tí wọ́n ṣẹlẹ̀ yìí ó lọ àmọ̀ yìí kọ́ ga jù nínú àwọn aburú náà bàbá níbo la wà lọ. níjọ́ tá àlẹ́ tó sáà ń bèrè pé àlẹ́ ìṣàlẹ̀ kọ́ rọ́ọ̀dì ló rọ̀ṣì ló àìnà rọ̀ṣì ló. sáwọn tí wọ́n jẹ́ rọ́ọ̀ṣì fún náà náà kọ́ ni wọ́n ń gé ọ̀nà tó kálukú fẹ́ dàda superiority ìbí tó ẹ̀ òjò ní. Al-Qur'ani sọ fún ẹ̀nẹ́bọ̀ Muhammadu. كنتم Ayọ̀ wọ́n ẹ̀nẹ́bí kọ́ lóde. كنتم خير أمة أخرجت للناس. Kí la kọ̀ sí? Bàbá, wọ́n kálukú ló ti gbé gbà wá sí. Kẹ́lìmọ́ tí wà jísà ti fẹ́ gbé ní àwọn akẹ́kọ̀ọ́ wá sí pẹ̀lú. Ayà pẹ́ lóde ẹnu mi rò pé fàárí ni. Nígbà tí bá jòkó tí mo ti fẹ́ náà tí mo ti náà gbé ó ti fi tẹ́ fẹ́ fún mi lọ. Ìgbà tó wà padà wá bá tọ̀tà nílé tó tún wá sọ pé mo jù í lọ kí mọ́mọ́ bínú ọ̀sọ́ bẹ́ẹ̀ fún tẹ́ẹ̀tì ọ̀sọ́ fún ní spíkà ọ̀sọ́ fún ní síà onílù. ọ̀sọ́ fún nílù èmi ni mo jù í lọ kí mọ́mọ́ bínú yìí bínú ìṣẹ̀lá lóògùn. كنتم خير أمة أخرجت للناس. Àwọn àgbà rí mi lẹ́sí ẹ sọ̀rọ̀ kan lọ́sàn-án ẹni tí wọ́n bá ti pèrò tó bá ti pásítọ̀ àwọn òbí máa kiri àlè kiri wọ́n sí àbò bàbá ọlọ́gbọ́ ọ̀tà náà ẹni tó bá gbọ́ ọlọ́rọ̀ bàbá ọlọ́gbọ́ ọ̀tà náà tí ọ̀bá tẹ̀ ní wọ́n sí àbí wọ́n máa yí bóòlù lè ti fẹ́ dùn pé ìmọ̀ bẹ́ẹ̀ ló ti sùn lálẹ́ tó ọ̀bá kiri àpá ẹlẹ́bi ká ló fi dé wákà fún kírun ibi ọlọ́run wọ́n gbà Kùránì kó kúkúra ó kàn ṣe tọ́ ọ̀lọ́run kọ́ lọ sí náà. Ó kálukú tá bá fún ọmọ àjèjì kan sọ̀rọ̀ ìyàwó ìyá ọmọ ìwọ ọlọ́ọ̀kan pé ẹwé lé bẹ́ẹ̀ mẹ́tí jó. Níbo ni tá lọ? Ó ní tábẹ́ ká jẹ́. كنتم خير أمة أخرجت للناس. Ó ní ẹjẹ́ ìyẹrẹ. تأمرون بالمعروف. Ìlú abẹ́ wá sí ìwé abẹ́ ṣe fún yín. Ṣé ọ̀tẹ́ ni màmú rẹ̀ ọ̀ka ẹjọ́ mẹ́jọ lẹ́jọ́? Èmi ń rìn àjọ ọ̀kadà jọ. تأمرون بالمعروف. Kí lẹ́lẹ́ fi kọ́ àyà ìjọ? Wọ́n wá prógrámù ọ̀sán, wọ́n tún wá prógrámù alẹ́. Ìfẹ́ Ọlọ́run àtàlẹ́bí ni wọ́n rí pẹ̀lú ìtàfà ẹ̀lẹ́kọ̀ọ́ rẹ̀. Ṣé bóun lẹ́ sọ bí lẹ́ẹ̀kan? Ìlàhíyà ní bẹ́ẹ̀ díẹ̀. Ìmọ̀ sọ fún yàn ìwọ́n tó bá jẹ́ alájọṣe àbí tó jẹ́ kí nǹkan tí bá délé ẹ̀ tí mo sọ pé fún mi. ẹ̀yin màdájú yẹ. Èmi jáde. Dákọ̀ mi síta. Tó o bá jókòó tó ní èmi àtòjú bá láti jọ mọ̀ gbogbo lórí. Tó o bá bọ̀ táwọn oníṣòwò. Náà bẹ́ẹ̀ kọ́ bá bẹ́ẹ̀ bí ọba wà. Nítorí pé ìwọ tó o bá fẹ́ tú àṣẹ síta dẹ̀ àṣẹ role model. Ọkọ̀ọ̀kọ̀ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ara tiẹ̀ ni ọmọ kan ní kí bàbá rẹ̀. Ó ní akẹ́kọ̀ọ́ lára ó ní tàhálàmtù mi kàyà àbí. Ó ní àgàdá àdìgà kọ́bìlà kàlà àdìgà. Ó ní tí mo kọ́ lọ́dọ̀ bàbá mi ó ní tí mo kọ́ lọ́dọ̀ rẹ̀ bàbá mi pé akọ́kọ́ kọ́ lọ́dọ̀ rẹ̀ fí àfọ̀ àdìgà níbi ìṣesí rẹ̀ kọ́bìlà kàlà àdìgà. Ìwọ tó lu ìyàwó rẹ̀ lójú ọmọ rẹ̀ ó ti kún lẹ́gbàá pé olùsútọ̀ wà ìgbẹ́fà. La ilaha illallah. Èyí tẹ́ ẹ̀rọ ọmọ yín lógógóró, èyí tẹ́ kọ́ àwọn akéwù ti tẹ́ ẹ̀rọ ọpẹ́ lọ pé ètùtù wá fún mi. Bọ́mọ tí wọ́n bá bẹ̀rẹ̀ spọ́ọ̀tì ní òbí rẹ̀. Tí ó fòó tó ẹ̀kọ́ fi ní lárí lè pè dé o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n fọ ọmọ tí wọ́n ti pàdé ọmọ jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó ní kọ́lá kéwù lè kó tẹ̀rù pé kéwù wọ́n ti sọ́dọ̀ ayì bí o. Òun rìn kí ni o. Èémú yàn wá lẹ́gbẹ̀ẹ́ títì ni o. Òun yóò lè tóòsì yàn wá bàbá àti ọgbà lójú o. Ibo níbi náà ló dé. Ẹni tí ó polówó bẹ̀rù Ọlọ́run fún yàn tábà wọ ọkàn rẹ̀ sọ́ba mẹ́. كنتم خير أمة أخرجت للناس. تأمرون بالمعروف Ẹ lọ jẹ́ ìyá rẹ̀. وتنهون عن المنكر. Nígbà tí àbá wa ya kájà àbíkà àbúgbà tó fẹ́ sọ̀rọ̀ rẹ̀. Ó ní custom officer, Ogun State Command, àwọn ni coordinator general coordinator of custom Ogun State Command náà àwọn méjì tá a jọ lọ sí Mẹ́ka.
wọ́n á sọ pé táwọn fi fẹ́ràn mi ni pé ẹ máa ń la ọ̀rọ̀ yẹn lójú ni ẹ̀ sì kí tá sọ̀rọ̀ tí ó kù ní. àmọ́ ẹ̀ síbẹ̀ ó kálukú wa ti ń dá sọ̀rọ̀ lọ́rọ̀ yìí sí àwọn bá dá sí lánàá tí wọ́n ń kú ẹni ẹlẹ́ni tán bá yàn kú yàn níbo láyé wọn padà sí. orí ikú ni ká sọ pé wọ́n gbé àfa àbọ̀ sí kóòtù ká nítorí pé kí nìkan ló kú lágbájá kílẹ̀ nìyẹn sí. máa ní wọ́n yá padà lọ́ta o lọ́sọ̀ kó kú òde wọ́n sì ṣe kéṣẹ́ tì mẹ́ta àpárá síkú tó tó sí. nígbà tí ìyàwó ilẹ̀ yìí ní bí ìlọ́dún lọ àfikún bọ́tà wá bàtà ní ìwọ owó. Tàníọ́. Ìwọ ló sì gbọ́ àwọn tó bí mi sọ fún mi pé ìlé sì. Tàbùnà bí máa ń fi wádìí ní ọ̀nà nílì mú káyé. Àtúnṣe ọ̀rọ̀ fún dání. Ìwọ lọ́nà tó lọ́rọ̀ ni. Àwọn kan ẹ̀wọ̀n kóra ń yọ àbòsílẹ̀ bábẹ́. Ọmọ tí ń lè ṣẹ̀ báwọn ọmọ tí ń lè lórí ìwé lára káwọn kan sì fẹ́ bàjẹ́. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ búlúbúlù. Kí ni sẹ́ńtà lùkùrá ní ká ṣe ká kàwé yẹn lásìkò? Tàbùnà bí máa ń fi wádìí ní ọ̀nà nílì mú káyé. Kí bàbá Ayíbídé sì fi wá dáa ju ẹgbẹ́ wọn lọ, Àná Muhammad. Kábàlà ànábì ṣiṣẹ́ Mẹ́kà àti gbọ́ pé Mẹ́kà bàbá Ayíbídé sí ilẹ̀ ti kún sáfù ti pé tọ́wá jẹ́ tọ́lọ́mọ akéwù ni àwọn èèyàn ti ní kẹ́ tó dé. Tọ́wá jẹ́ tọ́lọ́sàlátù àwọn èèyàn ti ní kẹ́ tó dé. Bóòlù ẹ ti wá níbi tó ti. Ẹ̀fín tún wá jẹ́ àríbitẹ́sì. Níbo làyè tá àríbitẹ́sì tó jẹ́ Àná Muhammad lọ? Nígbà tá ànábì ṣe é dira dé sọ̀rọ̀ gbà tá ànábì dé Mẹ̀dínà. Bóòlù ànábì ṣe dáwà ní Mẹ̀dínà. Àkọ́kọ́ tá ànábì kọ́kọ́ ṣe ní bẹ́ẹ̀. Àdáwàtú bíbí náà ìmọ̀ ní kọ́pùlà kò lè ṣe yìí. Pé tún kéwú pèmí lọ. Àdáwàtú bíbí náà ìmọ̀ ní kọ́pùlà kò lè ṣe yìí. Ìgbà ànábì kọ́kọ́ gbèsè wọn lẹ́nu. Ìgbàgbọ́ ni kí lẹ gbèsè gbogbo àwọn ọmọ yìí lọ́kàn. Bẹ́ẹ̀ tó bá dé bí ìdí ṣe ti ń pọ̀pọ̀ wọ́n mọ̀ gbogbo olórí. Ìgbà kọ́kọ́ ṣe dábìí yá fún ìmọ̀ níyà. Ìgbà tá ànábì tí wọ́n dá abẹ́rẹ́ méjì kò sí kútùbù àdìsí tó rí tí ò ní kọ́kọ́ rí pé ìnámàjà àmàlú Bìnnìyàtì. ìgbà ànábì kọ́kọ́ sọ fún ẹni pé wọ́n gbàdúrà kúbà lẹ́jọ́ pẹ̀lú pápò ni ó ti bá yẹ o. Kò sí ẹjẹ́ bẹ́ẹ̀ o. Ó ní ó gbàdúrà yà níyàn ní ká ẹ kọ́kọ́ fún wa o. Ó ṣe jẹ́ pé táàbà wẹ̀ kú táàbà wẹ̀ jánábà táàbà bẹ́ẹ̀ wẹ̀ lè fáàsì. Ó ṣe jẹ́ bákan náà lè wẹ̀ tó jẹ́ ká níyàn bọ́yá. La ilaha illallah. Ìkànṣó ní ìwé Ìsìláàmù àníyàn ló yàtọ̀. Bọ́lá bá níyàn àníyàn. Á jẹ́ pé àníyàn gẹ́gẹ́ ọ̀gá aṣẹ́ ni. Nígbà náà ti kọ́kọ́ ṣe tẹ́bí yàtọ̀ ìmọ̀ níyà. Ọkọ́kọ́ gbé ìgbàgbọ́ sí wọn lọ́kàn kó tó kọ́kọ́ gbé gbogbo gẹ́gẹ́ ni. Kò wá sí kó gbé sí wọn lọ́kàn gẹ́gẹ́. Ànábì tí wọ́n á dúró du olùkọ́ wọn ní ẹ̀kọ́ ìgbàgbọ́ yìí. Wíkèdì. Àdáwàtú bí akhlaqi wal muamala. Kí ni ànábì tó kọ́ wọn? Ànábì kọ́ wọn pé kí ni náà? Bí akhlaqi wal muamala. Ẹnìkan ní Ìsìláàmù fẹ́bọ̀ obìnrin. Kọ̀nùnù wo ló pé bóyá tó ti kọ̀nùnù ṣẹ̀dí ní yàtọ̀ ìsìláàmù àgbẹ̀. Ìtọ́ba ní ká fẹ́ méjì ká fẹ́ mẹ́ta ṣé àrò pé ká ni wọ́n ṣe ni. Ọ̀dà ẹni tí ọ̀fẹ́ méjì tí ọ̀fẹ́ mẹ́ta sí kọ̀ máa kalẹ̀ fún méjì. Tí ọ̀kan sí ilé tó kàn síta. Mọ ìyá àwọn pásítọ̀ yìí olùfẹ́ yàrá yìí mọ ìyá ẹni tó bímọ síta ni. Mọ ìyá ẹlòmíì tó ṣe pa bébí máa mẹ́ta ni nítorí tó kọ̀ gbọdọ̀ fọ́ àṣírí ọ̀gbọdọ̀ tó fóun níyàwó mi. Bọ́mìnrin ti pọ̀ tó ìyá àdúrà ni ẹ máa tẹ́ wọn. Ẹ fẹ́ wọn méjì ẹ tẹ́ wọn mẹ́ta. Kò ní ìrọ̀rùn kò ní ìdì fún àmọ́ fún àwọn ọlọ́run ọba tó lè fi ìgbàgbé sí di ìbímọ. Kò sí tí ò lè fi ìgbàgbé sí. Bọ́mìnrin bá bímọ lọ́wọ́ ní tí ọmọ sọ́rọ̀ ní pé tá bá fọ́ ọkàn òun ò ní gbà. Ẹ̀yà ọlọ́run jọ dáa fún mi. Ẹ jèrè àwọn ọmọ náà. Ẹ jèrè wa kalẹ̀. Ní tá máa sọ́rọ̀ tuntun yẹn tó bá fọ́ ọkàn. Àwọn kọ́ ni wọ́n sọ fún ọ pé ẹ̀jẹ̀ ti dá. Ó ní ìṣesí fún ọ sọ fún ọ. Wọ́n bá ní ọjọ́ lọ òṣèlú rẹ̀. Ẹ bá kú ti bẹ̀rẹ̀ ìrírí ẹ̀sùn ló dámù. Àtijọ́ ìyàwó àbí àti ẹ̀gbọ́n kẹ́kẹ́ ọ̀sọ̀ fún ọ̀fẹ́ ẹ̀jẹ̀ ti tán bẹ̀rẹ̀. Ẹni tó lọ pé wọ́n ní ṣe mọ́. Òun ló fi sọ pé sọ̀rọ̀ ní ti yàrá àbẹ́tù ànẹ́bì. Nígbà wá òṣèlú padà. Nítorí fọ́lọ̀ ti fi gbàgbé sí ni. Mi ò mọ kankan.
ni mo fi sọ fún ọ má jẹ́ kí mo bí ọ débi pé ó ṣe pépé kò ní tọ́sẹ̀ bí ọba tán ìwọ kan yọ kù. Nígbà ànábì kọ́kọ́ wọn tẹ́bí yàgò àkàlà àkíyà ànábì kọ́ wọn ní ìwà. Wal mu'amala. Àti bọ̀ láti máa ṣe láàrin ara wa. Ìsìláàmù fẹ́ kó obìnrin báwo lédè bí bá mọ̀ ní kó sọmọ. Àmọ́ bẹ̀rẹ̀ kọ́ la fẹ́ lọ. Kì í káàbọ̀ ní tún wí sí. Ad-da'watu bit-tajrī'i wa binā'il mujtamā'. Ànábì wa kọ́ wọn kí ló pé? Bit-tajrī'i wa binā'il mujtamā'. Ànábì sọ̀rọ̀ wa kọ́ wọn pé bóòlù láti fẹ́ ṣe àwùjọ. Bóòlù láti máa ṣe ní àárín ara wa. Táàfin ní ṣe ra wa. Ọjà òfin Ọlọ́run rèé o. Rí bí Al-Qur'ani ṣe kọ̀ fún ọ ni látẹ́kìrà kó sọ̀ láta wà á tún sùkárà ẹ má wà á ọba ti yó oyó díẹ̀ ni ayọ̀dá rẹ tí àmọ́ púpọ̀ tí sọ fún ọ pé má mú má yó púpọ̀ ni wọ́n padà wá fi sẹ́yìn ṣáì tá bá yó tán wọ́n sùn tí wọ́n bá di káṣù bá ojú wọn ti là ọlọ́run pé wèrè làwọn ilé wọn tún fẹ́ gbẹ̀yìn wọlé ọ̀dà àti nàmọ́lẹ́ kábòwò àgbájúmọ̀ ìsírí o wájú kan wájú àsìlámù o. ní jésù mi ní àmàlì ṣe ìkọ́ fẹ́ṣẹ̀ ní bùhù ẹkú ọmọ ẹ̀ tó bá ti tún dẹ́dẹ̀ ọmọ èṣù ní. ẹ sáfù kó tó di kọ́lọ̀ ń pọ̀ ó kún orí wọn wá ní kó tó di kọ́ padà lámọ̀ wọn. nípò ọmọ díẹ̀ díẹ̀ níbo làwa ti rí tàṣà dùn tà sí. bá a padà síbi òkè òun gbé wíwí méjì bẹ̀ ká máa lọ lé wa. Mu'kaza ìbádà. Bàbá kí lànà bí kọ́kọ́kọ́ ọkọ́kọ́ kó ààyè tí wọ́n fi sí náà nígbà tó dé Mádínà mọ́sálásí Kùbátẹ́ ni wọ́n ní ànábì kọ́kọ́kọ́ ọ̀sà ní àrà tó ṣẹlẹ̀ bẹ̀ nígbà ànábì kọ́kọ́kọ́ bàbá àgbáyé ilé sí nínú tẹ́ kọ́kọ́kọ́ ní ààyè tá a mọ̀ fi sí náà. Mu'kaza ìbádà. Wa madrasata ilmi. Bàbá àgbáyé ilé sí pé àbá débì àwọn ọmọ déwù nìkan lásán ká má jòkó wọn tó lódìdí jẹmọ́. Kò wá sí lẹ́yìn abá débì tí wọ́n ní ṣe árákà tó ìmíyà tó ní ìyàn náà ọmọ wípé ọyẹ kémi náà ọmọ ìbọn ilé kéwù nínú sẹ́ńtà láti ṣẹnu. Wa maqamu shura. Wọ́n tún ṣe àyè ṣúrọ́ ibi táàtì máa pàdé táàtì máa dájọ́ pé kí lọ́kọ tiẹ̀ ṣe fún ọ kí ni ìyàwó rẹ̀ ṣe fún ọ nínú tíjọ ọgbà káńtà ẹ̀ mọ iye ìdá tẹ̀ parí lábẹ́lẹ̀. Tẹ́lómi ọkọ̀ mi tún kọ́ kí ni àbá yìí ń kọ́ ilé àgbàlá tún sáwà lábí ni. Ó gbọ́ yàtọ̀. Ọmọ tẹ́ bá rí kọ́ bá kéwú kó délé padà tí lè jáde kí n jẹ́ra ládùúgbò ẹ padà lọ kó sùn àbá kẹ́ tó dúpẹ́ lọ́dọ̀ wọn tí ọba wa lè kéwú yẹn ní ọmọ jí. Ẹ dúpẹ́ pẹ̀lú iṣu àdúpẹ́ lọ́wọ́ yín kéwú mi jèrè. Wa maqamu shura. Dábí lóhùn. Wa mantaliqa da'wa. Àwọn àgbà yìí lé sí ibi tẹ́ ìgbà wọlé fẹ́ yẹn nù. Ọ̀nà dáwà yìí òṣùlùkù dáwà yìí ní àbájúgbà òṣùlùkù nílà yìí mina shaitani rajim. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Bàbá àgbà yìí lé sí nígbà tí àwọn ọ̀làdẹ́sẹ̀ kan dáàbò ti mú. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Allah ta'budu illa iyyahu. Adamu ta. Àbí ni wọ́n á ní dẹ́yìn ní sáànì tí ẹ̀sùn mọ́ rárá sáànì sùn ní kò fi mí sí. Táwọn bá lájẹ́ àgbà táwọn tí wọ́n àrò. Iná ìṣe ìtọ́ni Rajim. Bismillahir rahmanir rahim. àpá náà ó ká dúdú gba kọ́nà àti ìròrí bàbá. Ọ̀nà dáwà tí kò sẹ́ni tó bá gbọ́hùn yẹn tí ò ní mọ̀ pọ̀ máa rí ìdíje sí ilé. Èmi tí mo bá sọ ọ̀gá rẹ̀ sí pé kó ń kálukú ó lè wo pé kí lọ́lọ́run torí ẹ̀ dáhùn. Kó o tó bínú ẹnìkan. Kọ́kọ́ discover ara rẹ̀ pé sẹ́nu tí ń bẹ lára alágbẹ́dá ò ní bẹ lára ẹ̀. Nípa ni wáàsì. Ká máa lọ ilé ni mo fi sọ fún kálukú pé inú ọdún yìí tán bá ní kí ló ṣe tó fi ṣọ́ọ̀tì lọ́dún tó lọ. Bí ra rẹ̀ léèrè pé kí ni ọbẹ̀ ní ara rẹ̀ sí. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì fẹ́ 25 kó mi rojú ẹlẹ́jọ́ yìí. Ayé àwọn tí ń dá fúlò máa ń kọ́pì. A ní ẹnìkan wọ́n bá ti rí tó lórí rẹ̀ kan post báyìí ìdààmú máa ń dé báyìí ọmọ wádìí ọ̀la ẹ̀tọ́ mi. Mo ní orí assignment yẹn ló kù sí. Lágbàdá lọ mọ́ta àwọn ìwo ni wọ́n fún un. Ṣé wọ́n sọ fún ọ pé èèyàn náà àwọn èèyàn kan wà tí wọ́n láyé wọn náà lè káàkiri. Ó ní wàhálà tá a sùn náà ṣáká sọ́nà àlàní àti
já lọ ní wa. Wọ́n náà tẹ́kọ̀ láti náà ṣàkóso ní aláàmì àmì. Ọ̀sán fún kálukú lóru òní, ẹjẹ́ àgbà bọ́lọ̀ máa ṣe tó kálukú. Ẹni tó pẹlẹbẹ, kádàrá tó pẹlẹbẹ ni, yóò ní sáìsì ẹ̀ o. Àwọn ọkùnrin kan mẹ́tẹ́ pé ìyẹn ni wọ́n fẹ́ o. pẹlẹbẹ wíyà ni wọn. Kọ́mọ àwọn egun ìsìnkú gbádùn ẹ̀. Bá ìgbélóró tó sáìsì ọ̀tẹ̀ lọ́rùn. Tó bá ti pọ̀ jù yọ̀mọ̀ bá ń jẹ́ ni. Wọ́n náà tẹ́kọ̀ láti náà ṣàkóso ní aláàmì àmì. Ẹ̀yin ẹlẹ́nu burúkú tábí ọlẹ́rìí pé ọkọ̀ ò lọ fẹ́ nínú àwọn afáàrí jíde sí mi àtàgà kan sí bẹ̀rẹ̀ àwa ṣe ayé wà ní. Wọ́n sọ pé tàbá ga lójú àjà ní ẹgbẹ́. Wọ́n náà tẹ́kọ̀ láti náà ṣàkóso ní aláàmì àmì. Àwọn ọmọ mi ti bẹ wọ́n àmọ́ ọ̀yàn kékeré ìyá jẹ wọ́n. Tó bá ti rí báyìí yóò domi ni. Pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ìfọ́mọ pé sáìsì rẹ̀ bẹ wá rí. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ búlúbúlù. Wọ́n ti fẹ́ àwọn tó ò ní fẹ́ràn. Wọ́n ti fọ́ọ̀sì ọmọ sí Ọlọ́run. Wọ́n ìná ẹlòmí ìgbà bàbá Ibrahim Amadu omi láti tó èdè kí máa ń bí lè parí bí wọ́n fẹ́ kí sáwọ́jà wọn kàn bá òun kó sáì kọ́kà tó sí ọ̀rọ̀. Ó fi jòjú káfó o. Ó kàbí ṣùṣù kábọ̀ òun. Ó kà péré kó máa Ó fi ìwé láwà ní kò fi ti bá jà yìí. kó máa fọwọ́ farún bò òun. Kí gbogbo yìí wọ́n máa gbọ́ òun. Wọ́n náà tẹ́kọ̀ láti náà Ó sì ti ṣàkóso ní aláàmì àmì. ẹlòmí ti bẹ lórí ikú ni. Nígbà tó ọmọ àgbà níyàníkẹ́ ò níyàníkẹ́ ò níyàníkẹ́ ò àgbà níyàníkẹ́ ò níyàníkẹ́ bí jọ́jẹ́ níyàníkẹ́. Wọ́n náà tẹ́kọ̀ láti náà ṣàkóso ní aláàmì àmì. Ayọ̀ máa nẹ́bí kó lóde. Ẹ̀wọ̀n ní ìṣẹ̀lẹ̀ báyìí, wọ́n bá ti rí sáájú ìlú ọ̀gá báyìí, yóò ti máa dómi. Yóò ti máa ẹ̀rí, ó lè jẹ́ ìyẹn dúró lẹ́yìn mi lẹ́yìn. Ìyá sáájú mi jẹ́. So ẹgbẹ́ láńláì, ó lè ẹni ẹ̀ lè dúró lẹ́yìn mi. Ìyá sáájú mi jẹ́ lágbà. Wọ́n náà tẹ́kọ̀ láti náà ṣàkóso ní aláàmì àmì. Èmi máa ń sọ fún ọ ní ìyí tó bá jẹ́ pọ́blẹ́mù rẹ ní kó lọ fún. Ìyàwó rẹ bẹ́lẹ́bẹ́ yóò tún wò díẹ̀ nìkan. Olólè yìí sì ní ìjọ ẹ̀kọ́ pa ọ́ ni. Wọ́n náà tẹ́kọ̀ láti náà ṣàkóso ní aláàmì àmì. Ní wọ́n tún sábà pé sórí dédé tọ́lọ̀ ń mọ̀ ọ́n tó bá jẹ́ èèyàn dúdú ni ọmọ ìbúra o tó tó bá dọjọ́ alẹ́ ọ̀kadà dàbí lòdì. Ẹni tó lò tútù àwọn tó dáhùn dáhùn náà kọ́ máa lo fíìmù lọ yóò kàrà tó tà lẹ̀. Nítorí kọ́ kàrà máa gbá ọmọ fíìmù yìí ò ní ṣiṣẹ́ mọ́. Ní mo fi sọ káyìn tẹ̀ torí ọkùnrin lè ṣèdí afẹ́fẹ́ ṣòfò ó torí ọkùnrin sọ́nà bá dá. Àwọn ilé ìgbé torí wọn lè ṣèdí. Wọ́n torí bí tọ́jà bí ìwọ̀n lọ. Àwọn ọmọ Ó tún wá lọ yọ ọmọ màkà lọ yé gbogbo ìyá. Bàbá ó yẹ ọmọ yẹn ó lù snatch tó tó wá gba ẹ o bí ba ẹgbẹ́ yẹn ti pa ẹ Ọlọ́run wò ó. Mo kàn sọ fún ọ ní o káàtì rẹ bá post ẹ tó bá pọ̀ àwọn oṣù mu ẹ o fún ẹ lókolówó ẹ fún wa o abẹ́jà fún ọ láti lè wo ẹ à níwò lẹ́gbẹ̀ẹ́. Wọ́n náà tẹ́kọ̀ láti náà ṣàkóso ní aláàmì àmì. Mo sọ fún ọ lẹ́nu pé jẹ́ kí nù yóò dùn sórí olóore o má máa wù ó lárí bí dé sí lo bẹ́ẹ̀sì kí lọ́ọ́ fàyà tiẹ̀ iṣẹ́ ni. Wọ́n náà tẹ́kọ̀ láti náà. Ẹ̀mí ìyẹn lómi fẹ́ gùn òun òrò hospital gidi gbé lọ sí. Òṣì ló pààyẹ wọn. Ọlọ́run kẹ́yìn ọlọ́gbọ́n ẹ̀ kò ní sábà dẹ̀ rí mi. Wọ́n náà tẹ́kọ̀ láti náà ṣàkóso ní aláàmì àmì. Ẹgbẹ́ náà kan kò sí mòlúdi tí èdè nílẹ̀ yìí. Bàbá àfa ọ̀dọ́ ní ṣe dáadáa. Àtẹ́lẹ̀ yìí tá a fi ń gbọ́ pé tí ẹ ti fẹ́ bàjẹ́ wọ́n ti fẹ́ mú ọlá ti fẹ́ tán lọ́wọ́ ẹ̀ gbogbo ẹ̀yìn tó ṣe fún tẹ̀fẹ́nu bàjẹ́ ẹ̀ dédé yìí. Wọ́n náà tẹ́kọ̀ láti náà Ẹ jẹ́jú ẹ. ṣàkóso ní aláàmì àmì. Ẹsẹ̀ tí ọ̀nà dá abẹ́ nìkan ní bábá dá fún ògbó gbogbo wa ni. Ìyá àbá náà láti máa gẹ́ra wa. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ búlúbúlù. Táwọn bá tó ní tiwa kan ní wa. Èyí tí bàbá ìmọ̀ bá ní á ní ẹ̀yẹ rẹ̀ òkú náà ní gbogbo wa. Ṣé bàbá kò sí wa yọ̀ yẹ wa? Fáńtà. Bàbá bínú mufti jù bẹ́ẹ̀ lọ. Kò lè bọ́lẹ̀ lórí ọlá o. Yóò ti gbó kùnù. Wọ́n náà tẹ́kọ̀ láti náà ṣàkóso ní aláàmì àmì. Gbogbo wọn ti tóbi náà. Bẹ́ẹ̀ náà bínú bàbá wà sí ìyẹn. Ẹni tó dé ní onílẹ̀ ilẹ̀ Kánò. Ọlọ́dún lè kéwù yẹn. Bàbá ọ̀tẹ́gọ́. Eré lọ́dún tó ṣe bẹ́ẹ̀ ni. Ọ̀tẹ́sà. Ní odidi Kánò mẹ́ bàbá tó tún ní ìyàwó àyọ̀ǹgẹ̀ kẹrọ ọ̀hún ọ̀dà bí lábá báyìí bàbá ti gbàgbọ́ ayé. Wọ́n wà ní ojú ojú ẹni òkú. Ojú òsì. Wọ́n náà tẹ́kọ̀ láti náà. Ìjọba fún bàbá ní ẹ̀jì tó dáa. Báyìí máa sọ pé kò sí òkú. Àbí.
ẹ̀rọ. Àwọn bàbá bí ti gan. Láàrín àti kéésì sẹ́rí, ọkùnrin wa ṣe wàhálà yóò máa pọ̀. Ṣé náà kó lóbi wá padà sí? Àwọn bàbá bí ti gan. Bàbá tó dé bùdùkù kéésì bùdùkù dákun ti máa jẹ wá. Níbi tí gbogbo kó ti tún máa tutù padà. Bàbá tẹ̀kún. ولا تكن أبدا شقة الأنعام Sọ́lì nìyí. صل إلى الذي أعطى يؤتيك Nínú ẹnìkan. صل إلى الذي Bàbá mi bá náà sùn nìsín. Àbí kò ìlú ẹ̀yìn kí búkẹ́rì tẹ̀lé ọ, ó ti sí múnú. Ọ̀rọ̀ kọ̀ ọ̀run rí bí wọ́n sí ẹ̀rẹ́. Ní mo fi sọ lẹ́yìn ọmọ ẹgbẹ́ ẹ̀kẹ́ bí ẹ̀kíra o. Ọkọ̀ ọ̀run wà lára bí o. Ọmọ nìkan tó dín o, ó lè kó ní fáríkì kú òdekò o. Aláàtẹ̀kún náà sì dá. ولا تكن أبدا شقة الأنعام Títí mo fẹ́ kọ́ ọmọ bẹ̀rù ni pé má yẹ kí ìlú ọmọ bàjẹ́ o. Jẹ́ kí ìlú ọmọ ìdùn sórí kẹ́nìkan bá bẹ́ẹ̀ kí á sì rẹ́ nìkan bọ̀ wá bẹ mẹ́ǹdì o. Sórí tó bá ìdébi tó lọ òní kú o. Gbàgbé kẹ́nìkan tó tó sì lọ ń parọ́ fún ọ, jẹ́ kó parọ́ fún ọ. Jẹ̀rọ nínú, irọ́ lè dùn tọ̀. Yẹ́n ṣe pẹ́ lómi fẹ́ bírèkì á tiẹ̀, ìwọ náà ló kọ́kọ́ gbé bíbí ìwà ọbẹ̀ bá tiẹ̀ tẹ̀ kí ọmọ bá wọn bá jà ìbí ìgbọ́n mẹ́ta wọn. Ọbẹ̀ kọ́ lọ ta lè family house. Àbá ní nǹkan mi kọ́ fẹ́ fowó sí. Mo ti kọ́ lọ́sọ́ wá sí tán ni. ولا تكن أبدا Bí bàbá àgbà yìí ti ṣe project mọ́sálásí lọ́wọ́ yìí, kí bàbá ń ké kí ẹ máa ní bébì ṣé mo lè rọ́ndẹ́. Àbá ojú ọ̀nà àlẹ́ kan nìkan ọ̀rẹ́ dà. Àní bébì. Bàbá tá a bá ń bọ̀ ọmọ bébì last to grade náà. Lójú kí ni náà? ولا تكن أبدا شقة الأنعام صل إلى الذي أعطى يؤتيك صل إلى الذي أعطى يؤتيك Bàbá ní kí n mọ sọ fún ọlọ́run òní ni mo ní má bínú olómi o. Àwọn kan ṣe lu àná wọ́n ti gbó kọjá o. Sórí ìwà tó sì ní boyfriend lọ́wọ́ tó fi ń láyìn lójú. Sọ àbẹ́kẹ̀ ìfi ọwọ́ lé. Àbẹ́wò èrè rẹ̀ sì mọ̀ pé sáì ṣìkì ni ọ́. Níwà tó ọ̀pẹ́ wọn bá sẹ́kù ni. Láì gbogbo òkú. O tún wá ń jara sáwọn ọlọ́mọ ọ̀wà àwọn ilé bá bá fẹ́ dà ní ìdìbò àwọ̀pọ̀. Bá fẹ́ dà ní ìdìbò àwọ̀pọ̀. Ìkẹ́jì ẹ̀sọ́ ń dúró ní títí ní yá. Àfọ́ àtọ́ wa lọ sọ fún yà. Àbá ìwọ náà dúró mọ̀ fún ọmọ wọn. Ilé ìtìkì. Nígbà yẹn lọ́wọ́ ọlọ́dún mẹ́ta kó mu ọkọ̀. Tágbà rẹ̀ sì gbà lé nílé ìwọ lọ́lọ́dún rẹ̀ sí. Ọ̀ tètè jí bẹ̀rẹ̀. ولا تكن أبدا شقة الأنعام Ẹjọ́ má bínú ẹni tó ní lọ́wọ́. Gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ yẹn tẹ́ ẹjẹ́ bẹ̀ sí bọ́ọ̀lù ẹ̀yin tẹ́ ilé lọ ọ̀rẹ́ ọkọ̀ yìí tẹ́lẹ̀ ní. Láì jẹ pọ̀ mọ́. Ọ̀dájọ́ pamọ́ ni ọlọ́wọ́n yàn ọ̀rẹ́ tiẹ̀ náà fún ọ. Mo ti sọ gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ̀rù pé ẹni bí ọ̀rẹ́ mẹ́ta kò mẹ́rin ẹ̀ẹ́dẹ́ ti sùn. Wọ́n ń tàwa fún wọn. Tàwa fún. Ẹ̀yin náà sì kọ́ àwọn ọkọ̀ wá tàwa fún tàwa fún. Òtún rọ̀bà sáájú lójú àlá. Ọlọ́run Gbàgbẹ́jà. jẹ́ ogun ìdarí. تكن أبدا شقة Báwo tí wọ́n bí lọ́wọ́ bàbá àgbà yín lẹ́sí? Ọlọ́run ọ̀rẹ́ abúlé bàbá àti lọ́kùnrin àyè gbọ́dọ̀ àti alágbàbọ̀ náà kó bí ká ní kí gbogbo wa. Àmín. Bájú ló gbé yìí sí tàjú ìlẹ̀ lórí wa yóò ti pe ọmọ ọlọ́mọ kan yóò ti kí ilé yóò ti bọ́ sẹ́yìn bí tí máa gbé sí àkàkẹ́. Ọ̀dùnrà ìmọ̀ mi ìsìlẹ̀yìn mi sùn. Ẹni tó wà mọ̀ níbi lórí wàhálà ló jí ẹ̀ báyìí tó kàn ronú rẹ̀ ronú ní ọkàn onírọ̀ òbú. Èyí tẹ̀ máa ń ṣèkà fún àwọn ọlọ́mọ. Ìyàwó wa ọmọ mi ti lọ dáná ilé ó dáná sínú àwẹ̀ síbẹ̀síbẹ̀ adéyìn fún ní pìtì òye. Ó kì í dáná lè lókè. Wọ́n àbá yóò lè wá sí ẹ̀. ولا تكن أبدا شقة الأنعام صل إلى الذي أعطى يؤتيك صل إلى الذي أعطى يؤتيك Dákun, jẹ́ kí inú ìjọ máa dùn. Bàbá rẹ̀ ń jẹ́ o. 2026 tábà ní kí ni tó fún ẹ ní ẹnájì sọpẹ́ náà ju 2000 ní. Alíkí ló mú mi ta pọ́npọ́n. Alikudiya. Alikudiya sí bàbá. Kò sí tí jẹ́ ọmọ tó Ìlàyé àní jẹ́ kí bàbá máa ti máa. Ìlàyé àní mú bàbá fi ta kọ́kọ́. ìlànà. Ìlàyé àní. Mo fi sọ fún ọ, jẹ́ kí inú ìjọ dùn kéèyàn bínú bàbá ní ilé sí ìjọba. Ìtọ́lọ̀ ti ṣe wípé lórí. Ọlọ́run kì í bá àpẹjẹ èèyàn nínú bá àpẹjẹ. Wallahi. Ẹ láti ìbáraẹni kò ti yọ rẹ̀ ìsìnkú ọ̀rẹ́ lè sáré ìfò.
fàlámà káfàrà kọ́lá ìlú ìbàdàn mọ́lọ́mọ́ ìyàṣẹ́tàlù wà ní ìwé àti Yakhafullah Rabbal Alamin. òṣèwádà ọlọ́run ló mú ayé tiẹ̀ ni mo sọ fún ọ má ba ẹnu jẹ́ ní ọdún tuntun má jẹ́ kọ́kùnrin kan ọba ọ̀nà jẹ́ kí lóòrì ọmọ ẹgbẹ́ tábà ní kọ́ bẹ́ẹ̀ kéde ọba ọ̀nà jẹ́ kí lé kọ́ má lọ kọ́ ní ìlú status òní kí nìkan nítorí bẹ́ẹ̀ bí dènyìn yẹn ni kó mójútó result láyé máa ń kí wọ̀nyí kí iṣẹ́ òfin status kú wa títí ó tún sẹ́ndì èsì wa ó tún sí ààrẹ ẹ̀gbọ́n ìfọ́sọ́ ìwọ sí ẹ̀fẹ́ gidi síyàwó rẹ̀ rí ibi tábà tó sọ̀rọ̀ obìnrin láìta ọmọ ṣe ẹ̀ ìyàwó tẹ̀ gbọ́dọ̀ sọ́kẹ́lẹ́ ìwọ́n jọ́kọ́ rẹ̀ níwèrè o fi tún fa ìpínlẹ̀ ọjọ́ ẹran jẹ́ pàmò òtún bá wà nínú àwọn oní àwùjẹ òtíṣe bó ti máa ṣe ó ti jẹ́ wọn ó tún bẹ̀rẹ̀ ó tún ní ṣe pẹ̀sítítù. ó ti di káàdì ìmáhùn. ọlọ́run ká sókè ọ̀dẹ̀. àmì ok káàdì ìgbẹ́. ó ti ṣe ọkọ yẹn ó ti ṣe ọkọ múlá àbá ò ti sọ bẹ́ẹ̀. ó dẹ̀ ti lọ ní àmì. àgbèrè kọjá ọmọ mi kò ní kọ́rọ̀ dé. káàdì yìí láwà ní kọ́. káàdì yìí láwà ní kọ́. àbá àdé ẹ̀kọ́ àbá àdé ṣe máa ṣe é bẹ́ẹ̀ ni. àbá ń sóyàn fún lọ́dọ̀ wáyé pé yẹn gbé bẹ́ẹ̀ sì kéèyàn bá wà lọ́dọ̀ wọ́n ti sọ ìpè òkúkú. wọ́n ń dáná ọ̀pọ̀lọpọ̀ ọdún. àmín. a ní ọba àwọn ọmọ ìwọ náà ló ti dé láti. tí wọ́n jọ wẹ́n níwèé láti sọ gbọ́dọ̀ sọ́kọ́lá ní ìlú ìgbẹ́ níbẹ̀ ní ọ̀ ní sùn. ìkẹ́kẹ́ ó ti lẹ́kà. ọlọ́jọ́ ló mọ̀ lọ́mọ. àmín. bájà. Abdul Kadir. Nínú ọlọ́wọ́ pẹ̀lú rẹ̀. Àmín àmín. Alájẹ́ kí ni wọ́n máa dùn ní o. Má jẹ́ kí ni wọ́n rí bànújẹ́. Àmín. Má jẹ́ ká rí bànújẹ́ o. Àmín. Ayé bàbá àgbà ní ìdílé sí ayé dùnú ni. Wallahi. Sáà ìgbé bàbá yìí ti sọ̀rọ̀ nígbà tíìfì. Bàbá ìjẹ́wọ́ èdè ni ọmọ bọ́sì kọ́sà ti dáa ní ọ̀sẹ̀. Ìlọrin òjì ni. Lọ fún àrárá torí pé bàbá yìí kóra lẹ́gbẹ̀ẹ́ mọ́. Wallahi. Ìyà ọ̀rọ̀ ń jẹ lágbájá ni èmi ò sínú. Bẹ́ẹ̀ni. Bàbá nìkan jó yìí, má jẹ́ kí ọ̀rọ̀ ìjọ ọ̀bá ròde lọ dásà láti rẹ̀. Onídìí kan pọ̀. Èèyàn méjì ọba àdúwájú bẹ̀rẹ̀ ní òní bí kábíyà sọ ni. Bàbá dídí ìwà máa ń wà ẹ̀rá àwọn alájọ̀dẹ̀. A ṣe lágbá bí 2000 níwèrè tí ọ̀la gbà. Àwọn bá yí lẹ́sìn tẹ̀mítẹ̀mí àwọn tí wọ́n bá yí tẹ̀mí sọ̀rọ̀ fún mẹ́. Ọ̀dọ̀ ọmọ ti kọ́kọ́ ráṣí rí ìtẹ̀lẹ̀ ọ̀pọ̀ mẹ́rin náà. Wọ́n ṣàjẹ̀ kọ́kọ́ kú òun. Bọ́ta bàbá yà mí sí èrè. Àmín. Wọ́n ti pàtẹ́ńtẹ́ ní ilé tí kò dì. Wallahi. Ó kẹ́lẹ́ mọ̀. Wallahi. Bẹ́ẹ̀ ni bá àjẹ́ ní ìsọ̀ ẹ́ lè máa bá àtúrí ìgbẹ́ sọ̀rọ̀. Ẹ wà yìí. Ọpọlọ ti pọ̀ jù. Ọpọlọ ti pọ̀ jù. Ọlọ́mọkọlá náà ń gbé. Àmín. Ẹ̀kútẹ́ ní bàbá. Bàbá àlè ìdìbò ní jáde. Oṣù tó jẹ́ máa ṣe bá àdínà àdúgbò yìí. Ẹ gbé pèsè kankan yín nínú. Ẹsẹ̀ yín gùn ọ́, àgbà ẹ̀mí eré sá ọ, bàbá ẹ̀mú jẹ́. Sẹ́kùn, bàbá, àmọ́ kájẹ́ ló gbé èèyàn bẹ́ẹ̀ fi ọ sáré tó iPhone 16 ló gbé lọ. Pẹ̀lú agbáko tọ́ọ̀ṣì lọ́wọ́. Àwọn ṣèkọ́ yìí, àkàkọ́ ní jẹ́ ayọ̀ tí wọ́n rí pé wọ́n á gbé sọ́nà kalẹ̀ wá rí pé is this you? Are you me? Àbùlà tó lè dùn ayọ̀ dìbò ni. Kò sí kankan rẹ̀. Ok. Ìtí òjò kó sáyé tẹ̀mí lára rẹ̀ pé ó ti máa lè sí ti lè bí wọn. Wọ́n tó ti gbèsè kan ní ká wá nìkan tí mi lára. Kò tí ṣe. Gbogbo àwọn àmì kí Brazil láti gbogbo àwọn bàbá náà ti dàbí làwọn lórí ọ̀rọ̀ rẹ̀. Lórí obìnrin. Má lọ ní ẹlẹ́gẹ́. Ilé fọ́lẹ̀ ti lè lájú. Wọ́n ní sírísì ẹ̀mí náà. Ó ní ìgbà ìwé ní ti pàtẹ́ fún mi. Ó rọjò àwọn kọ́sọ́mà ẹ̀ fún dílà. Àṣìpé wọ́ọ̀dù pé. Àti ìrànlélé ṣé ìwò yìí padà ṣé pè má là ń gbà ṣe. Aláàjì aṣọ ọ̀pọ̀lọpọ̀. Àmín. Nínú ọlọ́lá pẹ̀lú ìdènà. Àmín. Wọ́n gba ìdílé sí ìdùnnú là bá ń bí lóbi. Ó jáde mọ́ rẹ́ni o. Ẹnìkan ní òtí bá ṣe wá sí àwọn èèyàn mọ́ rẹ́ni ṣé ká máa ké. Bàbá ni wọ́n lè ṣe àìsàn àníkọ̀ púpọ̀ àkàrà èmi ò lè ṣe àìsàn òkè o. Ọba ọ̀yà rẹ́ni tó mi ọ̀pọ̀ lójú rẹ̀. Bàbá bá débi ti dáhùn. Ẹkún yẹ. Ìwọ pa wa bẹ́ẹ̀ òkò pè ní wáàsí. Kíkò fún ọlẹ́kùn pa. Àmọ́ bàtọ́ náà wà lẹ́kùn kí lápàá lẹ́kùn. Àdúrà ẹ̀ ká ìlẹ́kùn lóde èkó mi. Wallahi. Ìdáhùn náà ni ẹ ti máa mú fún kálukú. Èmi bí ọkàn mi máa ń gbọ́ pé àwọn wákà yín níbi àwọn wákà yín yẹn àdá ìsìn máa ń lọ sí mi. Oníyàwó mi náà sì gbúdú gbèrè tó ní gbọ́rọ̀. Ó tún lè máa sọ, ó tún lè máa lọ ọjọ́ ọjẹ́.
ọlọ́run ọkọ̀ ọmọdé ó lè sàmì yẹn. ọ̀dà gẹ̀ẹ́sì ni. ọlọ́jà sọ̀pọ̀lọpọ̀ ọdún. àmín. àmì kọ́lá darí ju gbogbo wa ẹgbẹ́ àwọn olùdàgbàsàkátà àwọn ẹ̀ka wà ní ọ̀rọ̀ yẹn. ọlọ́jà sọ̀pọ̀lọpọ̀ ọdún. àmín. nígbà ọlọ́lá pẹ̀lú ìyàwó lánàá. àmín. wáyé ilé iṣẹ́ ọlọ́pàá pàtì jẹun. àmín. ẹ máa ní ẹ máa bẹ́ẹ̀ náà ní ọlọ́run. àmín. bá mi ṣàdúrà fún iléeṣẹ́ bá jà dáadáa kó máa lò kó máa wọlé. a máa fi ṣe lélẹ̀ báyìí aláàbíà aláàjọ ṣe ọlọ́pàá ṣe gbogbo àwọn olóyìnbó tá a pè ọdún tó lọ aláàjà àmúnára tẹ̀lé àtàrí sí bàbá ní bẹ́sẹ̀ ní ìfẹ́ rà láti ilẹ̀ ní máa gbé ìlú ẹwà níyàn rẹ̀ ìyẹn fún wa lówó dé lónìí ní pàṣẹ́ntéèjì tí ó lè bó ti ní gbé èèyàn ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mi ò ìkàlẹ̀ yan èèyàn nìkan ọlọ́jà aṣọ pọ̀lọpọ̀ àmín. àyàn níkà o bàbá ilé sí àyàn níkà o nítorí pa pàdé èèyàn kọjá láàánú tí àwọn èmi ewu pè yẹn ó lè lówó jàkújà lọ sólè náà fún mi bíi tiẹ̀ àgbà tí ìmọ̀ yẹn sojú bá jà bẹ́ẹ̀ni kan bá fi sọ̀rọ̀ prógámù ní báyìí 100,000 ẹnìkan sọ̀rọ̀ ní báyìí kílẹ̀ báyìí 100,000 ọba ìjọba ṣe fún ìdíjọ sọ. kódà kó bá jọmọ kókó. mi wá wá yẹn kí á nílá ìfúránìfà ilẹ̀ mọ́ ìyànjú láyé. wàláhì. jẹ́jẹ́ mi ni mò ń lọ. àwọn tó ṣe áìdùn bẹ́ẹ̀ àwa pàdé ìyàn kò sì ké yín bọ́ta òun ké. àwa pàdé ìyàn ṣé ilẹ̀ yìí la ti pàdé ẹ̀ ẹ já ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ara wa ẹ jọ̀wọ́ ká ní láti bẹ́ẹ̀ ni kò sẹ́nìkan tó lè pa ẹnìkan tọ́lọ́wọ̀n bá fẹ́ ní ẹgbẹ́ lọ́wọ́ kó ẹkú bẹ́ẹ̀ ilé ọmọdé ni ọlọ́jà ṣe pọ̀lọpọ̀ ọdún ọlọ́jà pẹ̀lú ìdẹ̀ra wa tá a dé ní òrò ní tá a dé bàdújẹ́ kàbí kejì bébì ọlọ́pàá àwọn ló jẹ́ mo dúpẹ́ lọ́wọ́ àwọn àfáà tí wọ́n ná pápá ìdẹ̀ra yẹn ọlọ́run tí ò ní ẹmọ ọ̀nà ọ̀dọ̀ mi à ní pàdé láyé. igbó nílé ọ̀hún. ìjà àkọ́kọ́ tí mo kọ́kọ́ lọ ọdún tuntun pé àwọn ná pápá ìdẹ̀ra sáájú ọdún yẹn máa ń lè ọlọ́jà ṣe pọ̀lọpọ̀ ọdún ọlọ́run yìí pápá ìdẹ̀ra yẹn padà sọ́dọ̀ dídí owó ẹ̀ka ní gbọ́dọ̀ àníyàn ni wọ́n ní ẹni tí nínú abẹ́ ni wọ́n fún ọdẹ ní. wàláhì. òbí kù bá nà lọ́la ọmọbọ̀lá ọmọ jẹ́. àmín. 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 iṣẹ́ tó súnmọ́ wọn ni ọlọ́mọdé ẹ̀rọ gbé mú wọn. àmín. ọlọ́mọdé ẹ̀sìn àwòyàwó gbé mú yára ní omi wọn. àmín. àmín. àbá àwọn ló sọ yín pọ̀ àbá àbájá mi. ẹ wá sọ tẹnu. ẹgbẹ́ ní máìkì lágídí kò. máìkì yẹn gbogbo ọmọ nàìjíríà ń gbọ́ yín ọlọ́mọdé òde ẹ̀rọ ní kásádọ́ ẹ sọ wọlé ìta ṣe yìí. ọlọ́mọdé bàbá yẹn lẹ o bàbá tó ṣe transfer 9,990 naira nígbà tí bàbá mọ́jà jí lòdì sí máa ń ẹ̀yìn ara lórí ẹgbẹ́ ní ìgbà sásírù àkáàtì gbèsè pẹ̀lú ta ni ní ìjẹ́rìí ẹlòmíì fi jẹ́rìí mẹ́gà kánà wa aráàlú wa ẹ di yín. irọ́ ní tí wọ́n sọ kó lè pàpà kàwé lù wá ṣé wọ́n ṣe 9,999 wọn ní já owó ní ọ̀la kan pẹ̀lú táàsì tó lọ sí ìwé kíkà ń lọ rẹ̀ nìyẹn. ara kíní mílíọ̀nù ni. ẹgbẹ́ náà tóbi tó lò ó ní ti sọ pé wọ́n máa ta sí mi wá sí sórí pé láìpẹ́ ló ṣì wà ó ní òdo àti pa láìpẹ́ tó. tọ́rọ̀ àyè gidi àkáàdì tó tó ṣùgbọ́n láti lọ gbígbà. ẹgbẹ́ ọ̀tún bí jẹ̀mọ́. má wà á tọ̀ wà o. bàbá ní ìjọ ọlọ́kọ̀ ọ̀run o. Ṣàkínà ni ó lò àwọn pọ́dọ̀tì kan ní Ṣàkínà. sọ lò ọkọ̀ ọ̀run náà ló wà fún. ṣé ká fún un? sọ́dọ̀ big two. máa sọ ọjọ́ mẹ́ta ló tó jí. ní ìkàlẹ̀ yìí kí àmìdí ó ṣe ìfikọ́ a máa gba àwọn yàrá ìjọ àdìjọ àràbí sí i àti ọ̀la lọ pé ní Allahu Akbar ẹ sọ bẹ́ẹ̀ ọwọ́ adilọ́sàn láago méjì bàbá wa kí lápá nìbàdàn ni wọ́n bọ̀ wá àbá àbúkọ àwọn ẹtí ń béèrè wọn ti pẹ́ àkànní wọn wá last year kọ́nà ọba àbí ọba aláàánú kọ́ bá àṣàlékù dáadáa fún wọn. tọ́ba ní aago mẹ́rin báyìí àfáàsàrà àti ríbọ̀ Sheikhul Halqa aago wọn ní Abdulgafar ti trend ní last year
tọ́ba dalẹ̀ Sanusi ò ní bọ̀ lọ́la. àwọn bá jà kankan yìí nìsín àwọn bá yẹ bẹ́ ṣe yìí sí látọ̀ ńlá o lọ. inú tó súnmọ́ jùlọ ni pé àwọn tí wọ́n máa ń ké Kùránì tẹ̀gíìmù ká dúpàdé wọn lọ́la tó kọ́ mọ́. Programu yẹn sá lọ bẹ́ẹ̀ that is why láti jọ Sunday Monday yẹn lórí tíra ìpín kásánà sí ni náà programu yẹn padà wá ó heavy níjọ Saturday ni dé àwọn mùlánà ṣàṣìlíyà a pàdé ọ̀gá mi ní àyíjọ Friday bá Sheikh Adabiyaya Alfilani tí tó jẹ́ ajá náà síbẹ̀ èyí ni Friday bàbá tí aládùá là ń fẹ́ wá sí fún jẹ̀mọ́ yóò pariwo àdúrà gbogbo ẹ̀rẹ́ ẹ̀ fi programu níjọ Sátidé òun kún wọn dá olúmi ṣe ṣáádà bàbá ní wà ó kún yà ní Sátọ̀dẹ̀ á pàdé ní Sátọ̀dẹ̀ ní Dáúdù láago mẹ́wàá láti mẹ́wàá bọ̀ ní padà sínú ọgbà pẹ̀lú oní kankan bí wọ́n fẹ́ nítorí ẹ̀wà ọlọ́run ní kí arúgbó pẹ́ afáwa Òjìbára ìṣẹ́jú bíi márùn-ún mẹ́wàá náà lára ní kẹlò kẹsì ẹ̀wà tó ẹ ṣe o pẹ̀lú àìní kankan Hamid níbi yóò fi kọ́ sódò fi bẹ̀rẹ̀ àtúwòrè tó bá fẹ́ tọ́ kó tó dẹ̀mí ni wípé agbára sí ibú tẹ́bí mọ̀ pé ẹ̀dàkùn ẹsẹ́ di owó lọ́dún yìí ọlọ́run ní ló báyìí. ìwà wà lójú kan ló wá jẹ́ sí pé àwa ní rí kúrí kankan ṣe tẹ́ bá tún dé yìí ọlọ́run ló bá wa náà. àdúrà ńláńlá ni méjèèjì o àdúrà ńláńlá ni méjèèjì o àdúrà ńláńlá ni méjèèjì afá ẹ̀kọ́lúwa àrírí ọyẹ kan wà nínú ọgbà wa lánàá ọ̀rẹ́ yìí wọ ọkùnrin òun ló fún wa ní distraction wọ́n sì wá rí rísì táwọn èèyàn fi sọ pé àwọn ọmọ rí tó dáwọn èèyàn wò the same thing ló happen pẹ̀lú afá àrírí eri ibi tí wọ́n ti chaati wọn ọ̀tọ̀ àbí táwọn tó chaati ní sí ọ̀tọ̀ àwọn ọmọ yẹn ló ní kí lọ lo iPhone èmi ò mọ́ lò nínú ọ̀tọ̀ fẹ́ fa ìmọ̀ta wà náà ìmọ̀ta gbogbo kẹ́lẹ́ ló máa ṣe bẹ́ẹ̀ ẹni ọ̀pọ̀wọ́ rẹ̀ ẹni máa ṣe láti ọba yóò ní ẹ̀pá ó ti gbóná ẹ wà pa ní àbá ń ṣáàtì mi níbi kan èmi ń ṣáàtì wọn kò mi wá mọ̀ nígbà tí létà wà lánàá ni mo tó rí gbogbo ṣáàtì mi bẹ́ẹ̀ ti ṣe nọ́mbàsì kọ́nà bàdú rẹ̀ kò wá rí last year ọlọ́run ní ṣe dáadáa fún wọn. ọkọ sálẹ̀ fún dáadáa fún yín ẹ ṣe gan ọlọ́run ní gba ọ̀rọ̀ lẹ́nu yín. èèyàn máa ń yarun tọrọ onímọ̀dé mẹ́rin tí ó sì ní kú mẹ́jọ ṣẹlẹ̀ sí yín. so kéèyàn wá sọ̀rọ̀ wọ́n ń pe kiri kan ní alùpùpù kí ọ̀rọ̀ yóò dùn láti wá bẹ́ẹ̀ ó ti wá gbé ọ̀rọ̀ yín. so ìdáná mi máa ń sọ lóòrù báyìí everybody ó sùn ọ̀nà pínpín yẹn dùn òun ni ọlọ́mọ gbà. Hamid ọ̀pọ̀lọpọ̀ ilé yìí. pàtí àkànnà ní gbogbo wọ́ọ̀jọ sí lápapọ̀ ọlọ́kọ̀ ọlá àlùbáríkà ti bẹ̀ lára pàtí à bàbá Òjìbára ọlọ́mọdé tẹ́ ọlọ́mọdé tí òde àbùkù ọlọ́mọdé lọ gbogbo àwọn àjẹmọ́ náà àlùbáríkà ti bẹ̀ lára ẹnì kọ̀ọ̀kan wa náà ọlọ́mọgbàdánù Al-Fatiha. مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. ẹ dákun àwọn tí ó yóò dá sáwọn èèyàn ti jẹ wa lẹ́tẹ̀lẹ̀.